o lè tó bá òun kó tún wá fojú hàn. òun kò lè bọ́ ń bẹ̀ ṣùgbọ́n aburú mi bẹ̀ wọ́n máa fà á. òun ló invite ọmọ kó wá òun wá ọmọ sì débẹ̀ ọmọ lóun fẹ́ jẹun ó lọ ẹ̀tẹ̀ 7. reality lèyí tó ń gbọ́ yìí o. gbogbo tẹ́ ń gbọ́ lérí kíní yẹn fake ni. n tó gbọ́ lérí àsúrọ̀ yìí. èmi tábà rẹ̀ mo sì wà pẹ̀lú àwọn ọlọ́pàá títí àjọgbé lọ kọ́ọ̀tù. àwọn ṣiṣẹ́ gẹ́. gbogbo masa ìdá wa náà là ń bú wọn. masa ìdá á bù wọn wà láti commissioner police deputy commissioner police débi ẹ gbogbo àwọn IG l'Abuja gan wọ́n tábà iṣẹ́ yẹn. wọ́n tẹ̀lé. torí pé inú kálukú wọn náà bàjẹ́ pé ṣé èèyàn àwọn kẹ́ sọ pé ṣé ọmọ yìí ṣe ti sálápà tẹ̀yẹ̀ rí. kó fi wá rí tó bá wá ṣe léríkèéríkèé onílàákà ìhun ló sọ fún òun pé tóun bá ní kó òun jù sínú mọ́tò òun ò ní mọ́tò tóun bá ní kó òun gbé sínú mọ́tò òun ò ní mọ́sínì kó òun kú pieces ẹ̀ kó òun lè dànù dédé àtẹ́lẹwọ́ méjì tó ń fẹ́ lò àtẹ̀jẹ̀ ó ti mú àtẹ́lẹwọ́ yẹn ó ti kó sínú ké ó ti lò gógóró sí kó má bàa mọ òun àmọ́ ibi tọ́lọ́run ní kí sípìtì ọmọ yẹn náà sọ yẹn ó dáadé òun ọmọ yẹn òjò rìn kẹkẹ palẹ̀ mọ́ ibi tó gé sí àdá tó fi gé ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló wà lẹ̀ tó kò lè àwọn ọlọ́pàá ò lè débẹ̀ kó wá ní àìmí kọ́ mọ́ wọ́n tó ń tẹ́rẹ́ nínú léyìí. mo rò wọ́n àyàn ní bàtà 12. irọ́ ní bàtà yóò kán náà ní èyí tẹ́ náà tá a bá dẹ̀ wọ́n kàn fẹ́ kọ́ àtàwọn àbàdàn pọ̀ ní sẹ́mi pé tí ló da gbogbo páàtì yẹn nù. wọ́n ní máa kọ́ wọ́n tó bá fẹ́ pa ọmọ yóò kọ́ pa irọ́ ni ọmọ tí òru jẹun 2000 níbẹ̀ àdókò statement of account ẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn agbófinró 2000 kìíní kan níbẹ̀ níbi ó pè rẹ̀ GT rẹ̀ àti August ló ti lò kẹ́yìn. reality ní báyìí sọ gbogbo ẹni tí bá máa gbogbo àwọn tẹ́ ń jẹ́ blogger tẹ́ ń torí pé káwọn fi ní followers ẹ̀ kí àwọn kẹ́kẹ́ ti ṣẹlẹ̀ kọjá gan ọkùnrin kan tó pààyàn tí ìyàwó rẹ̀ máa bá nulẹ̀ wọ́n máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ gbogbo tó ti kọjá yẹn Ọlọ́run ní wàhálù yawma ìsìn nínú mọ̀kàsí Ọlọ́run ní òní dáa fún gbogbo pọ̀ gbogbo ẹ̀yin bloggers náà ní òní dáa fún yín o tẹ́ bá ti parọ́ tẹ́ wá ní nǹkan dáadáa tẹ́ ń purọ́. wọ́n gbé duplex rẹ̀ bóun ló kọ́ ọ. kò ní kankan ọmọ tí o ti ní kankan ẹ gbóhùn náà ṣe fídíò kan tí sọ pé wòye ijọ́ mélòó òun ó dolówó ìyẹn ẹ̀sẹ̀ gbé tóun bá ti ṣe tóun ó ṣe bẹ́ẹ̀ òun ó dolówó kò gbé Ọlọ́run ó pa òun ni torí tó pààyàn wọ́n pa ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí ò wá ní làákàyè ẹ wá ẹlẹ́fẹ́ máa kọ́fà lórí ẹ sọ pé wọ́n ń bú wa àwọn ò ṣe ní bú wa sáà ká wò é bù. dókítà Amiru awuwebu. ṣé àwọn ká wébu ní sọ́tọ̀ máa lu wa ò bá ṣe bẹ́ẹ̀ nílùú mi tó pọ̀ jù báyìí lọ a máa ń gbà pé Ìlọrin yìí ìlú ẹ̀sìn ni ìlú àwọn ẹni Ọlọ́run ni àwọn tẹ́sí bí wa lánàá wọn ò ṣerú ẹ̀. ìwọ wá da tíra bàbá rẹ fẹ́ nìkan. wọ́n da tíra tẹ bàbá tẹ fẹ́ nìkan wọ́n kọ́ oògùn tiwọn oògùn táwọn gẹ́ ti mọ̀ pé ò dáa má tó kò dáa má ní abẹ́rẹ́ káwọn ọmọ máa kéwọ́n léríṣiríṣi ìlú ni ẹ wá gba mímọ̀ àtọ́lọ́ ẹ jẹ́ káwọn náà kó bí èṣù. ẹ wá gba ìmọ́lẹ̀ kó ní òkùnkùn ìmọ́lẹ̀ yẹn lẹ́yìn wá ń bun àwọn èèyàn ẹ wá gba òkùnkùn tẹ ẹ bá wá sọ máa lè ẹ ṣe wá ka oògùn kún jọ Ọlọ́run lọ ìlú tí ẹ pèsè àlébìgbà tí ó tẹ̀ mímọ̀ ló fi tẹ̀ Ọlọ́run ló fi tẹ̀ Kùránì ló fi tẹ̀ dàlẹ́lù wọn fi tẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run tó ń jọ ṣiṣẹ́ ńgbà náà ẹnìkan ní tẹ̀síìrì 30 ẹnìkan àwọn kan kó tẹ̀síìrì 30 wá ẹ dákun sólòdò ni wọn. dáwọ́lá ìsìlámíyà kẹ̀kẹ̀kẹ̀ ìlú yìí ni wọ́n ti fi lọ́lẹ̀ náà. àǹtúlà ń fọ̀ sílẹ̀ ilé wa tẹ́lẹ̀. láìsẹ̀jẹ̀ ó sọ ẹjẹ́ pé ní ìsìnlẹ̀ wa bẹ̀rẹ̀ nígbà táwọn ọlọ́pàá wa ṣiṣẹ́ débẹ̀ yẹn wọ́n wá rí pé kọ́ni àwọn ti sùn lẹ́yìn. àwọn ṣiṣẹ́ gan dókítà kéṣeṣẹ́ wákàtí 5-6 àánú wọn tí wọ́n fi tú ṣàbẹ́ ti dalẹ̀ sí wọ́n wá discover gbogbo pàtì yẹn àmọ́ wọn ò rí orí. òun sì sọ pé òun da erí náà sí ilẹ̀ Allahu alẹ̀ erí táwọn sọ pé wọ́n tà ní wọn ò rí ẹgẹ́ àwọn táwọn ọlọ́pàá sì suspect tí wọ́n kó yẹn àwọn tí wọ́n pè é níjọ́ tó ṣiṣẹ́ yẹn ni wọ́n pè ni wọ́n kó láti ṣèwádìí ìjọ tó dára yìí ó ṣe jẹ́ pé èyí ò gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ni tí ń dára ṣe dókítà ẹni tí yọba bá ṣe irú yín báyìí yọba ṣe tí yọba bẹ́ẹ̀ kò ní sí problem àwọn òun bẹ́ẹ̀ ni tí ń dára ṣe kó tó di pé ń ṣerú nǹkan yẹn yìí tẹ ẹjọ́ rẹ̀ náà yóò ti mọ sọ létí pé àgbọ́dọ̀ dè yẹn. yóò ti mọ lóhùn láwọn sẹ́tò lé. mo ní sẹ́tò lé àgbọ́dọ̀ lówó àwa náà à ń ṣe sùúrù lọ́wọ́ ni tó bá ti lọ́rọ̀ àti ìṣẹ́bà nílò yẹ kó ti padà pé ilé rí bu lé. òun ló invite ọmọ kó wá òun wá ọmọ sì débẹ̀ ọmọ lòun fẹ́ jẹun ó lọ ẹ̀tẹ̀ 7
reality lèyí tó ń gbọ́ yìí o. gbogbo tẹ́ ń gbọ́ lérí kínní yẹn fake ni. n tó ń gbọ́ lérí àsúrọ̀ yìí. èmi tábà rẹ̀ mo sì wà pẹ̀lú àwọn ọlọ́pàá títí àjọgbé lọ kọ́ọ̀tù. àwọn ṣiṣẹ́ gẹ́ gbogbo bá ṣàìdá wa náà là ń bú wa. ṣàìdá á bù wọn wà láti commissioner police deputy commissioner police débi ẹ gbogbo àwọn IG l'Abuja gan wọ́n tábà iṣẹ́ yẹn. wọ́n tẹ̀lé. torí pé inú kálukú wọn náà bàjẹ́ pé ṣé èèyàn àwọn kẹ́ sọ pé ṣé ọmọ yìí ṣe ti sálápà tẹ̀yẹ̀ rí. kó o fi wá rí i tó bá wá ṣe léríkèéríkèé onílàákà ìhun ló sọ fún un pé tóun bá ní kó o jù sínú mọ́tò òun ò ní mọ́tò tóun bá ní kó o gbé sínú mọ́tò òun ò ní mọ́sínì kó o kú pieces ẹ̀ kó o lè dànù dédé àtẹ́lẹwọ́ méjì tó ń fẹ́ lò àtẹ̀jẹ̀ ó ti mú àtẹ́lẹwọ́ yẹn ó ti kó sínú ké ó ti lò gógóró sí kó má bàa mọ òun àmọ́ ibi tọ́lọ́run ní kí sípìtì ọmọ yẹn náà sọ yẹn ó dáa dé òun ọmọ yẹn òjò rìn kankan palẹ̀ mọ́ ibi tó gé sí àdá tó fi gé ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló wà lẹ̀ tó kò lè àwọn ọlọ́pàá ò lè débẹ̀ kó wá ní àìní kọ́ mọ́ wọ́n tó ń tẹ́rẹ́ nínú lẹ́yìn. mo rò wọ́n yẹn ní bàtà 12. irọ́ ìbàtà yóò kẹ́nà ẹ̀ ní èyí tẹ́lẹ̀ tá a bá dẹ̀ wọ́n kàn fẹ́ kọ́ àtàwọn àbàdàn pọ̀ ní sẹ́mi pé tí ló da gbogbo páàtì yẹn nù. wọ́n ní ma kọ́ wọ́n tó bá fẹ́ pa wọ́n bá yóò kọ́ pa irọ́ ni ọmọ tí òru jẹun 2000 níbẹ̀ àdọ́tọ̀ statement of account ẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn agbófinró 2000 kìíní kan níbẹ̀ níbi ó pè rẹ̀ GT rẹ̀ àti August ló ti lò kẹ́yìn. reality ní báyìí sọ gbogbo ẹni tí bá máa gbogbo àwọn tẹ́ ń jẹ́ blogger tẹ́ ń torí pé káwọn fi ní followers ẹ̀ kí àwọn kẹ́kẹ́ ti ṣẹlẹ̀ kọjá gan ọkùnrin kan tó pààyàn tí ìyàwó rẹ̀ máa bá nulẹ̀ wọ́n wá ń gbé sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ gbogbo tó ti kọjá yẹn Ọlọ́run ní wà á ìlú yahoo mẹ́ ìsìn nínú mo kà sí Ọlọ́run ní ò ní dáa fún gbogbo òpùrọ́ gbogbo ẹ̀yin bloggers ní Ọlọ́run ní ò ní dáa fún yóò tẹ́ka ti parọ́ tẹ́ wá ní nǹkan dáadáa tẹ́ ń purọ́. wọ́n gbé duplex rẹ̀ bóun ló kọ́ ọ. kò ní kankan ọmọ tí o ti ní kankan ẹgbẹ́ náà ṣe fídíò kan tí lọ́ọ́ fẹ́ wò ìjọ mélòó òun ó dolówó ìyẹn ẹ̀sẹ̀ pé tóun bá ti ṣe tóun ó ṣe bẹ́ẹ̀ òun ó dolówó kò gbé Ọlọ́run ó pa òun ni torí tó pààyàn wọ́n pa ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí ò wá nílà káyè ẹ wá ẹlẹ́fẹ́ máa kọ́fà lórí ẹ sọ pé wọ́n ń bú wa àwọn ò ṣe ní bú wa sáà ká wo ebú. dókítà Amiru awuwebu. tí àwọn ká wo ebú ni sọ́tọ̀ máa lu wa ò bá ṣe bẹ́ẹ̀ nílùú mi tó pọ̀ jù báyìí lọ a máa ń gbà pé Ìlọrin yìí ìlú ẹ̀sìn ni ìlú àwọn ẹni Ọlọ́run ni àwọn tẹ́sí bí wa lánàá wọn ò ṣerú ẹ̀. ìwọ wá da tíra bàbá rẹ fẹ́ nìkan. wọ́n da tíra tẹ bàbá tẹ fẹ́ nìkan wọ́n kọ́ oògùn tiwọn oògùn táwọn gẹ́ ti mọ̀ pé ò dáa mọ́ tó kò dáa mọ́ ní abẹ́rẹ́ káwọn ọmọ máa kéwọ́ lérí sírísì ìlú mi ẹ wá gba mímọ̀ tọ́lọ́hùn ẹ jẹ́ káwọn náà kó omi èṣù. ẹ wá gbà ìmọ́lẹ̀ kó ẹ wá gba ìmọ́lẹ̀ kó ní òkùnkùn ìmọ́lẹ̀ yẹn lẹ́yìn wá ń bun àwọn èèyàn ẹ wá gba òkùnkùn tẹ ẹ bá wá sọ máa lè ẹ ṣe wá ka oògùn kún ju Ọlọ́run lọ ìlú tí ẹ pèsè àlébìgbà tí ó tẹ̀ mímọ̀ ló fi tẹ̀ Ọlọ́run ló fi tẹ̀ Kùránì ló fi tẹ̀ dàlélù wọn fi tẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run tó ń jọ ṣiṣẹ́ ńgbà náà ẹnìkan ní tẹ̀síìrì 30 ẹnìkan àwọn kan kó tẹ̀síìrì 30 wá ẹ dákun sólòdò ni wọn. sólòdò ni wọn. dáwọlà ìsìlámíyà kẹkẹkẹ ìlú yìí ni wọ́n ti fi lọ́lẹ̀ náà. àǹtúlà ń fọ̀ sílẹ̀ ilé wa tẹ́lẹ̀. àǹtúlà ń fọ̀ lẹ́lẹ̀ láìsẹ̀jẹ̀ ó sọ ẹjẹ́ pé ní ìsìnlẹ̀ wa bẹ̀rẹ̀ nígbà táwọn ọlọ́pàá wa ṣiṣẹ́ débẹ̀ yẹn wọ́n wá rí pé àwọn ti sùn lẹ́yìn àwọn ṣiṣẹ́ gan dókítà kéṣeṣẹ́ wákàtí 5-6 àánú wọn tí wọ́n fi tú ṣàbẹ́ ti dalẹ̀ sí wọ́n wá discover gbogbo pàtì yẹn àmọ́ wọn ò rí orí òun sì sọ pé òun da erí náà sí ibẹ̀ Allahu alẹ̀ erí táwọn sọ pé wọ́n tà ní wọn ò rí ẹgẹ́t àwọn táwọn ọlọ́pàá sì suspect tí wọ́n kó yẹn àwọn tí wọ́n pè é níjọ́ tó ṣiṣẹ́ yẹn ni wọ́n pè ni wọ́n kó láti ṣèwádìí. ìjọ tó dára yìí ó ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ni tí ń dára ṣe. dókítà ẹni tí yóò bá ṣe irú nígbà yẹn yóò bá ṣe tẹ́lẹ̀ tó gbẹ kò ní sí problem àmọ́ òun bẹ́ẹ̀ ni tí ń dára ṣe